Ìṣọ̀lá ò mọ̀mọ́ kúndùn ọkọ̀ Àjọkẹ́ tí sọjọ́ bí lónìí Afeez mo ló kú ọdún ó sì kú àṣeyẹ Ọlámilékan dákun mọ́ dágọ́jọgọ́jọ ní ọdún ẹ̀ lóde ìwọ onírẹ̀lẹ̀ ọmọ ọ̀gá ni àrídùnnú rẹ̀ wà ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ Ìṣọ̀lá ò mọ̀ pé ó kú ọdún tuntun ó kú ìgbà tuntun ó kú àrà ọ̀tun ìwọ ò wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ ìwọ ò wá ní báwọn kó ní rèwerèwe àjíǹde ara yóò mọ̀ jẹ́ ara rẹ̀ yóò sì mọ́lẹ̀ ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mo ló gbó bí olúgbógbó ti ń gbó Ìṣọ̀lá ò wà á gbó bí olúgbógbó ti ń gbó nílé ayé iṣẹ́ rẹ̀ ò wá ní dojúró wà á mọ̀ ríṣe ni àìsàn wá ní kán ọ Ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkánjú kú wà á dàgbà wà dògbó nílé ayé wà á bẹ́gbẹ́ pé wà á lálùyọ ni lọ́lọ́ Ọlọ́run ọba òòrè gángan Ìṣọ̀lá o aya rẹ ẹyinjú rẹ ló rán mi wá bí o iye Àjọkẹ́ ló rán mi wá ayẹ́tì ló ní wá kí yọ ó ní Àkànní Akéwì dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde wọ́n bá ń kọ́kọ́ mi dáadáa àrídùnnú mi ní koríkòsùn mi ní èèyàn pàtàkì tí mo bá ròde ní àmọ́lẹ́wà Afeez ẹlẹ́yinjú ẹ̀gẹ́ wọn á bí wà tútù bí àdàbàṣà ni mo pé ó bá ń kí yọ aya rẹ ẹyinjú rẹ ṣálóní ń bóun kí ọ dáadáa ó ní Àkànní dákun báńkì adúmáradán ìfẹ́ mi o Ìṣọ̀lá ò ọkọ mi ni ìdùnnú mi ni igi lẹ́yìn ọgbà mi ni òjò pa mí dákun mọ́ pa ìfẹ́ mi o òrùn dákun mọ́ pa rídùnnú mi gangan ni ayẹ́tì ní inú ìfẹ́ rẹ̀ ṣá ni wọ́n fi ṣe lé mẹ́bí irun fẹ́ràn orí ó fi ṣe lé eyín fẹ́ràn ẹnu ó fi ṣe lé o ìwọ nìràwọ̀ òwúrọ̀ tèmi nìkan èkó rọrùn lálábàákọ́ ìwà ìfẹ́ mi rẹ aya rẹ ló kú ọdún ó ló sì kú àṣeyẹ ni ó ní kí n bóun délé àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ó wá délé Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn ọmọ arólú owó nìyí o ẹ̀sà ògbín mú mọ̀ sàpọ́nlẹ̀ yìí dáadáa ẹ̀sà ló gbin mo rẹ̀yìn ọ̀run yá súnké sí Ìbàdàn ẹ̀mẹ̀sì ọ̀rọ̀ ẹ̀ ò gọ̀ nílé Olúyọ̀lé ọmọ àjẹgbíjẹ karahun ọmọ agbọ́ sásá mọ́mọ́ sáníyì o ẹ̀yin lọ máa gbọ́ yàyà mọ̀mọ́ ìyá Ìbàdàn ìbánisọ̀rẹ́ àfikún ránni lọ sójú ogun ìjà gbóró làwọn Ìbàdàn ogun jàjàrí kókó Ìbàdàn nílé Olúyọ̀lé lẹ́rú rí Ìṣọ̀lá mẹ́rú nìyí ẹrú ni bàbá yín mú lójú ogun Ìbàdàn mẹ́rú ẹrú mẹ́rú Ìbàdàn mọ́jà tó ìkára wájú lẹ́rú Ìbàdàn ṣá nílùú ńlá ní ilẹ̀ aláwọ̀ dúdú igun mẹ́rin ni ló ní àfi Ìbàdàn tó nígun mẹ́rìndínlógún ọmọ arólú owó nìyí o ọmọ arólú owó ọmọ arégún sì mọ́dénú lé ọkọ òjò láàrú mi wẹ̀ ńlẹ́ arólú òní mi òjò ọmọ arólú owó ọ̀la mi òjò ọmọ adọ́gbọ́n yọké òjò dákun mọ́ bèrè mi ò ní jẹ́ ẹ̀sà ló gbin mo rẹ̀yìn ọ̀run yá súnké sí Ìṣọ̀lá mẹ́bẹ́ nínú ilé àwọn bàbá rẹ̀ ni Ìṣọ̀lá mo ló kú ọdún Ọlámilékan mo ló sì kú àṣeyẹ ni Afeez ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ǹjẹ́ tán bá ní ìta ní kọ́ ewì kí ọlá tẹ̀ kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abébọ́lá ìtara ìfẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.